máa wí o lónìí gbogbo eléegun ọdún balẹ̀ gbogbo ṣègùn egun jó lọ́ba nìkan ìjọba alẹ́ Adébísí egun kan fagbó lẹ́fẹ̀ẹ́ nìkan ní lábí ìlóde ọba di méjì àgbẹ̀gẹ̀dẹ̀ àwọn èmi lọ́ máa lépo ní kẹ́tẹ́ faro ń bí ewọ́ lára rẹ̀ sa epo ewọ́lá epo rẹ́gun ojú omi àrólé tó àgbọn ara rẹ̀ ṣáájú ọmọ afẹ́fẹ́ lẹ́ni mi ò lóní ìlàtún eléegun ewọ́lá ti ṣẹlẹ́mì yọ pẹ́ ẹ̀fúùfù lẹ́lẹ́ oníkọ̀nù onígbòhùn àáké ajémọ̀gbẹ́gbà àjòpópó eléegun kéde gbọ́n ti mọ̀gbẹ́gbà wòran Fáróǹbí lẹ́nu ọdẹ ajéjẹ ń bó nílùú mi ò lù kéde gbọ́n ń bá láàrin ju ọba jó máa mẹ́gbà mi wálé ọmọ kìn tọgbọ́rí igi tí ń ṣiṣẹ́ ọmọ mi lọ́mọ alákòókò ọmọ ọlọ́gọ́fà òye onínà amòkúndùn òye ńlé ọba dú mọ̀jọba dúdú tán mo tún ń wá pupa kìròdò bí olùọgbọ́n mẹ́wàá tó dòrí ti ń yọ ewúrẹ́ ló kú lámújiyàn lé onírẹ̀sà bàbá mi ni mi lọ́ máa ṣẹ́ bí ọba tó gbóyè èdè pàṣà àgùntàn ló kú lámúrù jẹ́ ká màálù ló kú lágbárù rẹ̀ lọ́wọ́ mú ẹṣin náà ló kú àlọ́rọ̀ mọ́rù ẹṣin ìlú ẹṣin mi ló ṣàrẹ́ṣà ìkíni ògbé òpópó eléegun kọlọ́ọ̀lé àròjòrí wọn máa rọ̀ mọ́rù erin láàlé máa ti jẹ́rìn ọ̀lọ́ iye kan yálò mọ́ etí àṣà ìdíbẹ̀ wọ̀ lánú.